You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Akí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wa kí a kú bójú ọjọ́ ṣeré, mo kí ìyá, mo kí bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín olólùfẹ́ yín Dr. Zabby's Talk Show ayé ọpẹ́ yọ. Kí ọ̀dọ̀ sí náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé ọpẹ́ a máa yọ fún wa. Lórí wa, lórí ọmọ, lórí ìdáwọ́lé wa, láyé ọpẹ́ ló máa fi máa yọ. Èwo la mú wá fún wa ní ọjọ́ títí òní wípé ká ṣe àgbéyẹ̀wò ẹ̀ ká tó máa wọnú agbami ètò lọ. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pé Ọláyọ̀mí Koiki, ẹ bá wa pín ètò yẹn, bá wa hashtag Ọláyọ̀mí Koiki. Ọ̀rọ̀ ṣùnùkùn, ojú ṣùnùkùn la fẹ́ fi wò ó. A fẹ́ k'Ọláyọ̀mí Koiki, mi fúnra mi ò fẹ́ pe nọ́mbà Ọláyọ̀mí Koiki. Mo fẹ́ jẹ́ kó jẹ́ wípé ojú táyé la fẹ́ fi ọ̀rọ̀ yẹn la fẹ́ fi ṣe àfigagbága o. Brọ́dà mi àtàtà ni Ọláyọ̀mí Koiki. No, bọ́ ẹ bá mi máa tag Ọláyọ̀mí Koiki. Bóyá táwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá kù wípé Dr. Zabby máa fẹ́ bá Ọláyọ̀mí Koiki, ẹ má gbé borun, ẹ kàn hashtag ni o. Ó fẹ́ bá Ọláyọ̀mí Koiki ní gbólóhùn ọ̀rọ̀. Àṣírí ti tú, àṣírí ńlá lélẹ̀. Kò gbọ́dọ̀ jẹ́ èmi nìkan tàbí èmi àtàwọn, mo mọ̀ pé àwọn ẹlòmíín náà máa ti sọ̀rọ̀ ọkàn ti sọ kó jẹ́ pọ́n ẹ̀ṣẹ̀ máa sọ, bọ̀ ó ń gbóná fẹlifẹli. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí. Ìyẹn ẹyọ kan yẹn. Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí o. Tó bá ti gbé nǹkan tó jẹ́ òtítọ́ sọ́wọ́, má bẹ̀rù, má fòyà. Tó bá jẹ́ ibẹ̀ ni ẹ̀mí gan ti fẹ́ lọ mọ̀ wípé orí òtítọ́ ló wà. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Ní ẹ̀yin tí ẹ mọ òtítọ́, tẹ̀dẹ̀ dúró lórí òtítọ́ náà, mo kí yín. Ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ̀ ẹ ṣe máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Aláyọ̀yé, ní ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Zabby's Talk Show ayé ọpẹ́ yọ. Orí ìkànnì tá ti máa ń gbé oríṣiríṣi ètò, tá ti máa ń gbé yẹ̀wò, tó dẹ̀ jẹ́ wípé ó ní èyí tó jẹ wá lógún jù ń bẹ̀. Báwo la ìfẹ́ kúrò nínú oko ẹrú? Báwo la ìfẹ́ ní ìdásílẹ̀? Báwo la lékú ṣe lè ké bí eku, lẹ́yìn ṣe lè ké bí ẹlẹ́yìn, ọmọ èèyàn ṣe lè fọhùn bí ènìyàn? Báwo ni ọmọ Yorùbá, ọmọ kóòtù òjíire, báwo la ṣe lè máa jẹun ẹ̀mẹ́ta lórí tébùlù wa lójúmọ́ kan? Báwo ni a ṣe fẹ́ bọ́ nínú oko ẹrú? Kò ń ṣe lọ́wọ́ òyìnbó nìkan, lọ́wọ́ àwọn amúnisìn, àwọn tó jẹ́ wípé ẹ̀jẹ̀ wa ni wọ́n, látòrí àwọn gómìnà. Báwo la ṣe fẹ́ rí ìtúsílẹ̀? Òun ló jẹ wá lógún. Tó dẹ̀ jẹ́ wípé a bá èèyàn kankan jà lórí ìkànnì yìí. Òjò ní wá, a bá èèyàn kankan ṣọ̀tá. Ẹni ejírí lè jí ń pa ọ́. Àwa ọ̀bọ́mọdé jà àbágbàlagbà. Ọ̀rọ̀ la ń sọ pẹ̀lú àlàyé. Ẹ̀ṣọ́ rí bẹ́ẹ̀ tàbí kò rí bẹ́ẹ̀, because ìgbà míì wà. Ẹlòmíì kan lè jókòó kó lọ mú àwọn nǹkan méjì mẹ́ta kan kó ṣàáyé sọ ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀, ọ̀rọ̀ tí ò ní meaning. Àwa ò kì í sọ yẹn. Tó bá jẹ́ pé àwa sọ, ẹ takò wá, ẹ fi comment, kẹ̀dẹ̀ wá mú ẹ̀rí jáde pé no, nǹkan tẹ́ sọ yẹn, no. Iná ti wà lógùn state 24/7 ni, ó dẹ̀ ti ń ṣẹlẹ̀ láti bí oṣù kan sìn. A máa pàtẹ́wọ́ fún yín. No, gbogbo street by street wá ń sìn, in short tí ò lè rí kòtò kankan bẹ̀, gbogbo ẹ̀ pátápátá, because tó bá fẹ́ campaign main road, òun náà máa sáré dọ̀dà sí lójú. Bọ̀ àwọn ọ̀nà kan wà tó jẹ́ pé kán tó bí àwa, mo fẹ́ lè ní kán tó bí àwọn bàbá tiwa gan, káwọn òyìnbó tó wá kó wa lẹ́rú ló ti wà, ló dẹ̀ ṣì wà ń bẹ̀. Ìyẹn kọ́ la mú wá lọ́jọ́ títí òní. A kàn ṣàlàyé ráńpẹ́ díẹ̀ lórí àwọn nǹkan tó máa ń gbé ṣe lórí ìkànnì wa ni. Bẹ́ẹ̀ náà ni ìtúsílẹ̀ ọkàn, ìtúsílẹ̀ ọpọlọ. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lákòókò pé òjò ní wá, àbíyàn ọkàn ṣọ̀tá, ẹni ejírí lè jí ń pa. Gbogbo ẹ̀sìn pátápátá la bá ṣe. A kí àwọn mùsùlùmí pé assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bẹ́ẹ̀ náà la kí kìrìsìtẹ́nì wípé God bless you. A kí oníṣẹ̀ṣe
wípé àgbò àtọ́ ní agbára lọ́wọ́ Elédùmarè. A kí gbogbo àwa free thinkers náà wípé lágbára lọ́wọ́ Ọlọ́run ní tójú ilẹ̀ mọ́lẹ̀. Bẹ́ẹ̀ náà la kí kò ṣẹ́bọ kò ṣoògùn. Ọlọ́run táwa kálí tó lòun bọ́lọ̀ ń jó, bẹ́ẹ̀ náà la kí àwọn náà. Láì má gbára wa ní àkókò, ṣé ti bá wa ṣàgé Ọláyọmí Kóìkí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ báyìí máa ń ṣètò wa. Kò tó jí pa wọnú agbámi ètò lọ, tèmi ìpẹ́ ti kẹ ó kọjá bẹ́ẹ̀. Àṣírí ti tú at last, at the end of the oh my God, àṣírí ńlá ni. Ẹ mọ̀ pé mi ò exaggerate, mi ò ẹ mọ̀ mí mi ò ní sọ wípé àṣírí ńlá kó wá lọ jẹ́ níta ìwà ni kí wá ní no. Ẹ bá gbọ́ wípé mo parí iṣẹ́ mo ṣe perfect, mi ò tí ì gbé jáde, ẹ bẹ̀rẹ̀ sí ní máa fún mi ní kudos pé ẹ máa kí mi, ẹ máa kí mi, ẹ máa yìn mí kó tó di pé ẹ mọ̀ náà pé mi ò kí mú mi mọ bí má ṣe pé mi ò ní sọ̀rọ̀ kẹ má fún mi ní 90%, tẹ́ bá tiẹ̀ lè fún mi ní 100 wípé nǹkan tí Dr. Zabby sọ yìí no. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ pè mí lórí àwọn ìpolówó tí à ń bá àwọn iléeṣẹ́ náà tá à ń bá wọn ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ pè mí, ẹ wọ̀n pé mo fún yín ní nọ́mbà wọn, ẹ bá wọn sọ̀rọ̀. Mo wọ̀n pé lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo wa ló máa gbá lára mu. Kó tó di wípé a tẹ̀síwájú, tá bá ti wọnú agbámi ètò, màá tún ṣe ìpolówó ẹ̀ fún yín. But tẹ́ bá fẹ́ rí full ìpolówó wọn, torí ẹnu lèmi fi ń sọ. Tẹ́ bá fẹ́ rí full ìpolówó wọn, ẹ lọ sí orí ìkànnì ìròyìn Fẹ́rífẹ́rí TV lórí YouTube. Wọ́n ní full ìpolówó wọn, phone number, everything, àwọn nǹkan tó ń ṣe wọ́n ní ńbẹ̀. But tó bá jẹ́ pé ní ọ̀dọ̀ ti tèmi, èmi máa fi ẹnu ṣàlàyé. Ẹni tó bá ní interest, ẹ máa get in touch pẹ̀lú mi lórí WhatsApp. Now, kó tó di pa lọ sí ẹjẹ́ àkọ́kọ́ lọ sí àwọn, because àwọn ẹlòmíì máa ti máa sọ pé Dr. Zabby ẹ ti ń pẹ́ jù náà, àṣírí tó wà nílẹ̀ ẹ̀dá ẹ jẹ́ ká rí náà, ẹ jẹ́ ká rí, ó ń gbóná fẹ́rifẹ́ri ni. Now, mi ì tí ì sọ fún èèyàn kan gan. But kó tó di wípé yẹn mọ àwọn nǹkan tí a máa ń ṣe, ẹ jẹ́ ká kọ́kọ́ sáré wo àwọn ìkìlọ̀. Wo kẹ́míkà tó ń sọ, mo ṣàlàyé fún ẹ, mo ní ìgbẹ̀yìn ayé la wà yìí. Máa wo fídíò yẹn kò dẹ̀ máa share ẹ̀. Ọlọ́run ló mọ kẹ́míkà tó ń dà sínú ibẹ̀ yẹn. Wo nǹkan tí wọ́n máa ń ṣe, wọ́n máa ń rọ mi sínú inú nylon, ó ń jù sínú kẹ́míkà yẹn. Ìwọ náà máa wò tó ṣe ń jù sínú kẹ́míkà yẹn. Within just 1 second ó di block. Wà wá ní cancer wà. Wà wá ní ẹjọ́ ẹ fún mi ní nǹkan tútù, ẹ ó dọ̀là sí oní cancer, oní kinní kan, oní kinní yẹn. Ẹ jẹ́ ṣọ́ra. NAFDAC àsìkò tí tó kẹ báwọn èèyàn sọ̀rọ̀ jẹ́ túfìlẹ̀ ẹ ṣe yóò yẹ ọ́ o, túfìlà ẹ ṣe yóò yẹ ọ́ o. Ẹ wò nǹkan tí wọ́n máa ń ṣe, this is pure chemical, ikú òjijì líle. Ẹ comment, kẹ share, kẹ dẹ̀ like. Eléyìí ti serious o. Ẹ wo nǹkan tí wọ́n máa ń ṣe, wọ́n dẹ̀ ṣe kò mọ ọjọ́ mẹ́jọ woman yẹn. Wọ́n ṣe kò mọ all in the name of pé mo fẹ́ lówó lọ́wọ́, mo fẹ́ tètè ní owó. Wo chemical tó ń sọ omi ẹ, tó ń sọ ordinary omi di block within 1 minute. Ṣọ́ra ṣe. Naija ti kọjá bẹ́ẹ̀. Ànírógun níbo ló lọ o. Ẹ jẹ́ máa comment kẹ́ share ẹ̀, kẹ́ jẹ́ kó dé ọ̀dọ̀ NAFDAC kan wá woman yìí tì. Ẹ̀yin tẹ́ ẹ máa like, ẹ fún mi ní coke tó tutù. Ẹ fún mi ní energy drink tó tutù. Ikú kan lẹ́kùn. Ànírógun hospital o. Ànírógun kóòkì tó rà, kóòkì àti. Ayé kankan ò parẹ́, àwa táwa ń bẹ̀ la máa kúrò. Bóníkálukú báyìí tẹ́bẹ̀jẹ̀ náà ló máa lé. Bọ́ kí ilẹ̀ tó pòṣìkà, ohun rere máa ti bàjẹ́. Ọ̀rọ̀ ilé ayé ń sìn àti wípé àwọn ìjọba náà, eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ, ọmọ èèyàn fọ̀n bí ènìyàn, àwọn nǹkan tá à ń sọ náà nìyẹn. Ẹ jẹ́ ká ṣọ́ra. Ìgbà tó ń mú omi tó ń jù síbì kan, tó dẹ̀ ń di immediately tó kó wọn síbẹ̀, ó dẹ̀ ń kó wọn jáde, ó dẹ̀ ti di ice block. Ó ti di ice block. Now, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Mo mọ̀ ipá tí rélé tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Mo ṣe program kan bóyá bíi 2 weeks ago tí mo ní. Ẹni tó bá lọ sí Nàìjíríà nsìn, ó bẹ́tà gan kó ṣe omi nínú ilé ẹ̀, kó rọ́ sínú kẹ́ẹ̀gì, kó dà sínú mọ́tò. Kó dà, because kò anywhere tó bá lọ, ẹ ṣáà rí tògùn náà tó ṣẹlẹ̀ l'Amẹ́ríkà. Wọ́n ṣe interview fún doctor gan. Doctor ní òun ò ti, ipò òun gangan ló máa fi hàn.
bọ̀ pẹ̀lú èyí tó ń kó síwájú ohun tó ń rí bọ́n ṣe ń ṣe fake yìí àti original àti fake gan wọn ò lè dá ọ̀kan mọ́ bẹ́ẹ̀ kẹ́ lè mọ̀ pé kò ń ṣe Nàìjíríà nìkan my dear brother it's not pé bóyá ayé kankan fẹ́ parẹ́ ẹni tó bá ti kúrò nínú ẹni tiẹ̀ náà ti parẹ́ nìyí wọ́n gbé gbogbo òye wá fún wa ni tó bá kúrò ó ti parẹ́ ni ayé kankan ò parẹ́ àìmọye how many years kan tó bí Jesus Christ lẹ́yìn ìgbà tí Jesus Christ lọ́yìn fẹ́ parí fẹ́ parẹ́ ayé kankan ò parẹ́ ẹ jẹ́ ká ṣe dáadáa that's all. ẹ gbọ́ ẹ bá wa pín ẹ bá wa share ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn tó ń mójútó ẹ wo eléyìí náà ìdílé mọ̀ wọ́n fẹ́ pa owó àwọn tún fi iná ni maji ya mtaro lakini ni safi. Ni maji safi, ni maji safi. Ṣẹ́gbọ́n ní same water at the end of the day wọ́n máa ti pa wọ́n máa wá lọ máa ta ní bus stop á tún lọ tà fáwọn ọ̀yá tí ò sí ní bus stop àwọn ìyá oníyàá tó jẹ́ wípé rice làwọn ń tà àwọn ọmọ aláwọn wá ta fún wọn bóyá lọ́pọ̀ kọ̀ọ̀kan ta fún wọn kán wá gbowó ní another week bóyá àwọn tó fi mọ́tò wá ń ja fún wọn bóyá àwọn yẹn hàn tètè àwọn eléyìí ń sin náà àwọn tó máa ń ti biro or whatever tó máa ń ti trolley kákàkiri yẹn àwọn ni o tó máa tún fi máa tà fún àwọn kéréje oh my god àfi sùúrù now mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé a kú bójú ọjọ́ ṣe rí ẹ jẹ́ ká wá wọnú agbami ètò lọ bọ́dà mi àti sísítà mi mo máa jí láàárọ̀ yìí mà ní mo bá rí fídíò náà lọ́n bá sẹ́ndí fídíò náà sí mi bá rí pé oríire ńlá leléyìí oríire ńlá kan tún gbọdọ̀ jù báyìí lọ àfọ̀tájé ló máa ní ká má kúrò lórí ìrìn àjò tá a wà nínú ẹ̀ wípé ìrìn àjò yìí ó yẹ kó mú wa dé ilé ológo débi tó jẹ́ pé a máa kúrò nínú ìgbèkùn yẹn torí àdúrà tí èmi àti yín tá à ń gbà ní. bó ìgbà tí mo wá rí fídíò yẹn mo wò ó pé wáò ara nǹkan tá à ń sọ leléyìí àdúrà yìí ti ń gbà ó a gbọ́dọ̀ fi ojú di àwọn pípù yìí o. bọ́ ẹ jẹ́ kí n kọ́ pé torí máa gbé wá lẹ́yọ kọ̀ọ̀kan ni ṣẹ́yọ kọ̀ọ̀kan ni kí n gbé wá ok ẹ jẹ́ kí n gbé wá bí mo ṣe rí náà ni màá ṣe gbé wá ẹ má kánjú lọ́bi kankan ọ̀bọ̀ máa ṣe ní pápápá ni o mo mọ̀ pé mo ti gbà yìí tẹ́lẹ̀ mo máa ṣe ní pápápá èyí tó kọ́kọ́ jù sí mi torí mo mọ̀ pé bọ́dà mi tán jù sí mi yẹn wọ́n máa ń follow mi back to back ni wọ́n fi máa ń follow mi I'm pretty sure pé àwọn náà máa wò iṣẹ́ ọwọ́ wọn tán jù sí mi iṣẹ́ ọwọ́ wọn tó jẹ́ wípé bóyá ó máa dìbàjẹ́ ni bóyá kò ní dìbàjẹ́ yẹn kù sí wọn lọ́wọ́ bọ̀ àwa máa ṣàlàyé bó ṣe rí àti bó ṣe tọ́ bọ̀ kó wá jẹ́. Ọ̀gá àwọn adélé ọ̀fẹ́ òṣèré ṣẹ́rí ọ̀gá àwọn adélé ṣẹ́rí olórí àwọn adélé at last Barack Obama ti bá wọn dá sí ọ̀rọ̀ yìí ibi tẹ́ fojú sí ọ̀nà ògbàbẹ̀ Barack Obama tàbí ẹ̀rí ni bọ̀ máa gbé wá ó ti bá wọn dá sí ọ̀rọ̀ yìí ìyẹn lè máa fi mọ̀ wípé ẹsẹ̀ ju ẹsẹ̀ lọ ọwọ́ ju ọwọ́ lọ bọ̀ àṣírí yẹn mò ń gbé bọ̀ fún yín àṣírí burúkú ẹ gbàgbé bó ìṣẹ̀lẹ̀ Dr. Zabby ṣiṣẹ́ débẹ̀ èmi gan pé Barack Obama fúnra mi ó wá sí UK gan òun gan tún ṣe irú ẹ̀ fún mi yẹn ń kọ́ bọ̀ kó tó di wípé a lọ ẹ tiẹ̀ jẹ́ ká lọ gbọ́ àwọn ọ̀dàlẹ̀ àwọn ẹni bíi ẹ bá mi hashtag Koiki torí Koiki tún lọkọ wọn òun ló máa ń yọ ìgbálẹ̀ tiwọn bóyá this time around bóyá kóńdó ni Koiki máa gbé fọ́tò wọn tó máa fọ́mọ wọn lórílẹ̀ ọ̀kọ̀ọ̀kan àmọ́ ibi tó máa gbà wọlé sí wọn lára ń bẹ̀ ẹ mọ̀ pé mi ò lè jà mí kàn mí tẹ̀ lẹ́nu gan pàápàá mi ò lè bọ̀ torí ẹ̀ mo ṣe rán eléyìí ò ṣe rán ọmọ mo ṣe pé arán ọmọ iṣẹ́ tòrùtòrù tàbí báwo oh my god wọ́n pé mo gbọ́ Yorùbá dáadáa mo ń pretend mo mọ nǹkan tí bá sọ ẹ má wọrí mo sáré gbàgbé ni bóyá ọ̀rọ̀ ọmọ iṣẹ́ dé tòrùtòrù ẹ bá mi ṣe ẹ bá mi tún ṣe now ìyẹn kọ́ ni mo fẹ́ ṣe fún brother mi Koiki o understand bò mo mọ̀ pé ẹ mọ̀ pé a mọra wa
Amọ̀ra wa o, amọ̀ra wa àwa tó jẹ́ pé wọ́n ti mọ̀ àmọ̀ nǹkan tó fìtì oníkàlùkù amẹ́ni tó lè jà ṣé mo pé tá a bá ń jà ńgbà yẹn wọn bá lọ pe bọ̀dá mi wá fún ẹ tí bá lọ pe ẹ̀gbọ́n mi wá fún ẹ tó bá mú ẹ á fẹ́ nù ẹ pa ìwà wa wọn sáré lọlé wọn wá ní ọ̀nù ẹ wọn wá ní ọ̀nù ẹ ò dẹ̀ ń bọ̀ lé wọn máa túnú ẹ padà lọ nígbà tó bá jẹ́ gbọ́n ẹ ní wàá gbẹ̀yìn lọ sọ fún pé bọ̀dá mi ò rí ọmọ yẹn ò rí ọmọbìnrin yẹn ọmọkùnrin yẹn ó nà irú ẹ̀ náà òun ni a fẹ́ ṣe náà ká má fọ̀rọ̀ gùn ká má fa ọ̀rọ̀ púpọ̀ jù ẹ jẹ́ ká sá. Wow. Democracy Republic of the Yoruba. Daddy doesn't send this to me. Mama share. Wow. Wow. This is great. Wow. Ṣé rí ariwo tó ń pa nǹkan tí mo ṣò fún ìyẹn òun lórí o òun ló ṣe wow sí bọ̀ èmi ti bá Barack Obama èmi gan bá Barack Obama mo bá sọ̀rọ̀ ó dẹ̀ ṣàlàyé bó ṣe rí fún mi máa gbé ẹ̀rí wá o kó a tó kúrò níbí báyìí máa gbé ẹ̀rí wá tèmi àti Barack Obama tó ṣàlàyé bọ́rọ̀ náà ṣe jẹ́ ó ṣàlàyé náà kò ní gbogbo wa la máa jọ fojú rí bọ́ ẹ kàn máa wo ìdí tó fi ṣe wow torí pé gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn gbogbo wọn tẹ́ bá ń gbọ́ ọ̀dẹ̀ àwọn ìlú kan tún máa ń lo imbecile àwọn ọ̀dẹ̀ tó máa ń játọ́ sẹ́nu special needs òun ni gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn Koiki ẹ̀jẹ̀ bá mi hashtag Koiki òun ló lè dì pẹ̀lú àwọn pípọ̀ yìí eléyìí pọ̀ àwọn eléyìí fẹ́ wá ìtajà ìkà wá ìtì ọdún ọ̀nà mo tún kí n ká bá tún ní ká wò ó tó lọ́nà ní ká ṣe làákàyè lè má ọdẹ náà la máa pè because téèyàn bá smart enough tó o bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kó wá bọ́ sórí ayélujára kí wá máa ṣe wow bíkọ́ gbogbo kínní ni wọ́n máa ṣe káàkiri àwọn pípù yìí ní àdìsọ́kàn wọ́n tún máa lọ kó aṣọ àmì sọ́dọ̀ ẹlòmíì ẹ gbà wá àwọn eléyìí fẹ́ wá balẹ̀ ayé jẹ́ ni. Mama, I'm so proud of you, Mama. Mama, I'm proud of you. Ìyá alálùbáríkà yìí ẹlẹ́mìí kíkọ́. Èèyàn kan ló wà ní Google ẹ jẹ́ ká lọ wò èèyàn kan ló wà ní Google. Wow. Ó wà ní Google. Wọ́n ló wà ní YouTube. Ó wà ní Google. Ẹ̀yin tẹ́ wà ní ẹ bá wa máa ṣẹ̀kì ẹ̀ ní Google. Èmi mọ ibi tó wà ní Google máa gbé jáde níbi báyìí nísìnyá. Mo mọ ibi tó wà mo ti prepare everything mo sọ fún yín ẹ bá jẹ́ ká kánjú bẹ́ẹ̀ bá wa share ètò yìí. Torí àwọn people yìí ó ń share káàkiri sí orí WhatsApp ni. Ó dẹ̀ máa rìn etí tó gbà lọ ò ní gbà bọ̀ ẹ bá wa share ètò yìí mi ní jẹ́ kó pẹ́ mo promise ó lè má kò ní wọ mi ní jẹ́ kó wọ 40 minutes so that a máa lè rí ètò yìí láti share please and please àwọn people yìí ọ̀daràn pé pọ́nbélé àwọn àti àwọn ìjọba Nàìjíríà ọ̀daràn òun ni wọ́n. ti ń bọ Google ìyá sùúrù lérè sọ bẹ́ẹ̀ Google kí ni ìyá ká. Wow. Ẹ pé kó wọnú ìgboro ayé lọ kó máa ṣọ́ọ̀kì iná lọ́la yìí kó máa fọwọ́ gbé lọ. Ẹni tó bá kú tó kú ẹni tó bá kú wa màmá ti ní bọ́jẹ́ èèyàn mẹ́wàá ló kú àwọn náà lọ́mọ Yorùbá. Ṣẹ́gbọ́ màmá ti ní tó bá dé èèyàn mẹ́wàá ló kù àwọn náà lọ́mọ Yorùbá. Onítìrí ti sọ fún wọn pé tó bá dé èèyàn mẹ́wàá ló kù èèyàn mẹ́wàá yẹn làwọn máa ṣèjọba lé lórí. Ìyẹn lè máa fi mọ̀ wípé wọ́n sì ń kó wọn lọ lọ́gbọ̀n yìí ṣiṣẹ́ lọ lábẹ́lẹ̀ tó bá yàgbọ́n máa fi nǹkan máa bá àwọn èèyàn sọ̀rọ̀ láti lè jẹ́ kán lọ kán máa waste tí wọ́n sọnù because ọ̀ care. Oh blood, oh my God. Ẹni tó wá fẹ́ die is allowed. Ẹ̀yin èèyàn mi ò sọ̀rọ̀ mọ́ lórí ètò mọ́ ni ẹ bá à ń sọ̀rọ̀ inú ilé yìí ẹ bá wà lórí afẹ́fẹ́ mo ti gbé ìròyìn àgbáyé kan ní yàjó mo ti gbé fún yín. Kí ló ṣẹlẹ̀? Ẹ wo ilé ẹ lọ wo kíní yìí ẹ lọ wo. ẹ ṣe fún bàbá jìnlẹ̀ ò tètè pay attention ni. No, mo sáré lọ ṣe nǹkan kan ni.
ẹ lọ wò ẹ lọ wò ìyá tó ṣẹlẹ̀. Mo ti gbé nǹkan kan wá fún yín. Ẹ lọ tó ń oníròyìn ẹ lọ wò ìyá nù. Olórí fẹ́ confirm ẹ̀. Ni mo ń lò ní ìsìn. Olórí fẹ́ ẹ̀sìn wọn. Wow. Olórí confirm ẹ̀ lọ́wọ́ dádì tó sẹ́ǹdì ẹ̀ sí wọn o. Obama nìyẹn o. Obama nìyẹn o. Bẹ́ẹ̀ni Obama nìyẹn. Ẹ máa wọ ẹyẹ yẹn wa. Ó nìyẹn o. Ó nìyẹn o. Obama nìyẹn o. Obama nìyẹn o. Obama nìyẹn o. Àwọn èèyàn wa. Bàbá ẹ máa ṣú ẹ máa tún ṣú ẹ máa ṣú ẹ continuously ẹ jọ. Ẹ máa ṣú ẹ continuously. Obama nìyẹn o. Obama nìyẹn o. Obama nìyẹn o. Ó nìyẹn o. Ṣé rí Obama nìyẹn o? Obama àwọn pípù yìí. Ọlọ́run ó dẹ̀ ń wo àwọn èèyàn báyìí. Ọlọ́run dẹ̀ ń wo àwọn èèyàn báyìí tí gbogbo ilé ayé ìfipẹ́ parẹ́ tí a fẹ́ fi fọwọ́ ara wa bá because àwọn èèyàn kan wà tó jẹ́ pé ó kàn wá láti bà iṣẹ́ Ọlọ́run yìí jẹ́ ni. Ẹ gbọ́ mo fi Ọlọ́run tó lẹ̀mí mi mo fi búra mi ò wo délẹ̀ tó yìí. Ìgbà tí mo rí mo kàn mọ̀ pé mo máa lò ó ni mo kàn ti gẹ̀ẹ́sì nǹkan tó wà ń bẹ̀ láti bẹ̀rẹ̀ tó ń jubilate. Ó ń sọ fún yín pé Obama nìyẹn o ó ti dá sí nǹkan táwọn ń ṣe. Ẹ̀rí máa jẹ́ mi nìṣó mo sọ fún yín. Ẹ lè má fún mi ní 90 pẹ̀lú iṣẹ́ tí mo ṣe lénìí bọ̀ mo mọ̀ pé ẹ fún mi ní 95. Mo ń bọ̀ ẹ jẹ́ ká tún gbọ́ ẹ jẹ́ ká gbọ́ délẹ̀. Ó nìyẹn o. Obama nìyẹn o. Obama nìyẹn o. Obama nìyẹn o. Àwọn èèyàn wa. Bàbá ẹ máa. Ṣe rí wípé single TikTok ni ṣe rí pé kíní TikTok ni ẹ má worry. Oh my God mo dẹ̀ sọ fún yín gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn gbogbo wọn pátápátá ìlú òyìnbó náà wà ará Amẹ́ríkà ará UK tó ń wà ń bẹ̀ yẹn tó ń jubilate tó ní màmá ti sọ wípé òun bá jẹyàn 10 ló kù ọ̀daràn làwọn pípù yìí aláìláàánú pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ṣàdúró lórí wípé òun bá jẹrọ ni àwọn máa ṣàdúró síbẹ̀ ṣá tó ń dẹ̀ mọ̀ òtítọ́ tó mọ̀ wípé kò sí nǹkan tó tún jẹ́ fake ju nǹkan tí tán jókòó tì yẹn lọ mọ́ tán fi ń da àlàáfíà àwọn ọmọ Yorùbá nù tán fi fẹ́ máa jẹ́ kán máa rí àwọn olótìtọ́ bí ẹni ibi. Ṣú ẹ máa tún ṣú ẹ máa ṣú ẹ continuously ẹ jọ. Ẹ máa ṣú ẹ continuously. Wọ́n ti congratulate wọn. Ó ṣọ́ọ̀kì wọn. Ó ṣọ́ọ̀kì wọn bákan African first wọ́n ti brother African first mọ́mí Cecilia wọ́n ti confirm authenticity ẹ o. Bẹ́ẹ̀ ni mà wọ́n ti confirm ẹ o. ṣe gbọ́rọ̀ burúkú kó tó di wípé a lọ ẹ jẹ́ kí n sáré tún sọ fún yín ẹ̀yin tẹ́ bá ní ìdẹ attractive ẹ̀yin tẹ́ bá ní ìdí bóyá ẹni tí tọ́wọ́ ẹ̀ ń dùn tọ́wọ́ tó ti ń rí pọ́wọ́ òun ti fẹ́ máa form funny ó ti ń feel funny pẹ̀lú àwọn òmùkàì ẹ understand apá ń ro mí ẹsẹ̀ ń ro mí gbogbo oríkèéríkèé ara eléyìí nǹkan tó wà fún nìyẹn tẹ́ bá rí dáadáa ń bẹ nǹkan tẹ́lẹ̀ yìí wà fún nìyẹn ẹ máa rí wípé wọ́n ya kinní ẹ̀ náà síbẹ̀ nǹkan tó wà fún nìyẹn eléyìí èmi náà ti ń lo tèmi ó wà fún orúnkún orúnkún ro mí mo dẹ̀ fọlọ́run bòrà ìgbà tí mo ti ń lò ẹ rí pé ìgbà tí mo ti ń lò
mo jẹ́rìí sí wípé àlàáfíà tayọ̀ torí èmi náà èmi tiẹ̀ fi tèmi mo fi ṣubú ni eléyìí born fat bóyá ẹni tó níkùn tó fẹ́ jẹ́ kí bóyá ẹni tó fi para òun máa ń heavy òun nìyẹn eléyìí ti kòkòrò inú ẹ̀jẹ̀ òun lélẹ̀ ara yúnyàn ara ń jàyàn jẹ àwọn ọmọ tó ní eczema àwọn ọmọ kan wà tó jẹ́ pé wọ́n ti wà ní age eczema yẹn ń ṣe wọn èmi náà nírú ẹ̀ lọ́wọ́ mo fọlọ́run búra àti kékeré báyìí ni ẹ dẹ̀ mọ̀ pé ní bíbá yìí ọmọ cream àwọn tó bá nírú ẹ̀ náà máa jẹ́rìí sí nǹkan tí mò ń sọ yìí cream because ó ti wà nínú ẹ̀jẹ̀ cream náà máa sọ at the end of the day ó tún máa di nǹkan míì ìyẹn náà lélẹ̀ gbogbo àwọn tó ń dẹ̀ ti lò náà wọ́n ti jẹ́rìí sí èwo ló tún kù bẹ́ẹ̀ eléyìí náà wà mo tiẹ̀ ti ṣe eléyìí náà bóyá fún bíi bone egungun náà ló wà fún ẹni tó bá ń lo eléyìí bí àgbo ni ẹ̀ẹ̀mejì náà ní kí n ṣe kí n ṣe mo ti dá ìdá kan bọ́dà kan pè mí gan láti France lẹ́nu mo tiẹ̀ fi wọ̀n wọ́n gan mo ṣe fídíò kan mo wá fi àgbo yẹn mo fi wọ̀n wọ́n ibi tèmi náà sì ti tèmi sí náà nìyẹn náà now ẹ̀yin tí ẹ bá fẹ́ bóyá more than that understand sin tẹ bá fẹ́ more information náà more nǹkan kan láti béèrè ju nǹkan yìí lọ ẹ pè nọ́mbà mi máa gbé nọ́mbà mi wọlé lórí kíní charity foundation mi nọ́mbà mi WhatsApp only kó wà ń bẹ̀ tẹ bá pè mí màá fún yín ní nọ́mbà wọn or tẹ bá fẹ́ nọ́mbà wọn direct ẹ má gbàgbé láti lọ sí orí Felifeli TV ìròyìn Felifeli TV lórí bóyá orí YouTube or orí Facebook ẹ máa rí ìpolówó wọn ńbẹ ní ẹ̀kúnrẹ́rẹ́ àti tó bá yẹ pé ojú ń tì yín láti pè mí tẹ́wàá fẹ́ sọ pé ẹ wá láti ọ̀dọ̀ Dr. Zabby ẹ lọ direct sórí ìròyìn Felifeli TV tẹ bá lọ advert wọn ó wà ńbẹ̀ lẹ́kúnrẹ́rẹ́ àti phone number wọn ẹ ṣé now God bless you ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ jọ̀ọ́ ṣé ti bá wa tàgé kí ló ń porúkọ ẹ Ọláyọmí Koiki ẹ wo nǹkan tí àwọn èèyàn ń ṣe ẹ wo nǹkan tí wọ́n sọ ilé ayé dà ẹ wá jẹ́ kí n wá padà kí n wá já yín sí gẹ́gẹ́ bí mo ṣe promise ṣe rí gbogbo nǹkan tó ń ṣe yẹn irọ́ ló bá dé irọ́ ló ṣe kí ni irọ́ ló bá dé ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé full video tí Obama wà ibi tán ti lọ mú kinní yẹn orí ibi tó wà màá wá gbé tèmi wá tèmi fúnra mi ibi tí Obama náà ti ń ṣe fún mi tó ti ń celebrate tèmi náà ti di ọ̀gá àwọn akọgun lórílẹ̀‐èdè Ìbàdàn màá gbé wá ń sìn bóyá jẹ́ ká kọ́kọ́ lọ wo full video yẹn náà kó tó di pa lọ síbẹ̀. So it's pretty. This is the full video. This is the original video. Ẹ lọ sí orí YouTube. Ẹ lọ sórí YouTube kẹ́ lọ wò ó lórí YouTube. Ẹ jẹ́ kí n fún yín ní ibi tí mo ti rí ní orí YouTube. Àwọn pípù yìí ẹni ibi ni wọ́n. Ẹni kí ni mo pè é? Ẹni bí. Ẹ bá mi type ẹ̀ síbẹ̀. Ẹni bí ni wọ́n. Mo sọ fún yín wípé àwọn eléyìí rẹ́dì láti wá ba ilẹ̀ Yorùbá jẹ́. Now, òun ni mo fẹ́ wò ń bíbá yìí o so that ẹ máa lè bá mi jẹ́rìí sí o ẹ máa lè lọ wo ibi tán ti mi ò tí ì ṣetán o kò tí ẹ wo 6 years ago 6 years ago òun lélẹ̀ CNN ló gbé bọ̀ ó ní bọ́n ṣe lórí ayélujára àwa náà ṣiṣẹ́ débẹ̀ máa gbé jáde fún yín sìn bọ̀ lórí YouTube ẹ máa rí full video mi ò ní play ẹ̀ tán bọ̀ mo mú látòrí YouTube òun ni mò ń lò eléyìí ni mò ń lò 6 years ago òun náà fi ṣe now òun dà ẹ jẹ́ ká máa gbọ́ lọ ẹ jẹ́ ká kàn gbọ́ díẹ̀ bẹ́ẹ̀. Original nǹkan tó wà ń bẹ̀ lélẹ́yìí o
This is the original of the video of the ceremony 6 years ago. Now, ẹ̀yin tẹ́ bá wà lórí ayélujára tó bá wà lórí TikTok tó bá mọ lọ sí orí TikTok kó lọ wo Dr. Zabby ni mo lò lórí TikTok. Tó bá débẹ̀ tó bá rí wàá rí àwọn nǹkan oríṣiríṣi báyìí náà tèmi náà tí mo máa ń lò. Gbogbo wa pátápátá ló ń pè ní ọ̀dẹ̀. Àní ẹ máa ṣe làákàyè. Ìyá yín ti sọ fún yín pé tó bá ku èèyàn mẹ́wàá yẹn ló máa jọba lé lórí. Ẹ̀yin rèé Ọlọ́run rèé, èmi ò ní ṣépè. Because ẹ̀yin tẹ́ bá ló ku èèyàn mẹ́wàá yẹn, ó possible gan kẹ́yìn gan kán má kà yín mọ́ wọn. Gbogbo ẹ̀mí tó waste yẹn kan, why tẹ́mi láti waste tó máa ku èèyàn mẹ́wàá tí ìyá yín lòun ṣáà máa jọba. That means to say nǹkan tó bá gbà nínú gbogbo irọ́ yẹn káwọn èèyàn máa kú lọ, ó ṣàpè òun ṣá tí ò dé sí òtítọ́ kankan bẹ̀. Now, original nìyẹn o, ẹ jẹ́ ká wo lọ díẹ̀ sí. Má gbé tèmi wá o, èmi máa tún gbé tèmi wá pẹ̀lú Donald Trump. Èmi àti ẹ̀gbọ́n àtijọ́ wà papọ̀, ó tún celebrate mi yẹn gan. Ẹ má kánjú lọ bí kankan, bọ̀ ẹ bá mi hashtag Koiki, ẹ bá mi hashtag àwọn èèyàn tẹ́ bá lè hashtag, ẹ bá mi share fídíò yìí please. Now, ṣe rí pé tíyàwó ẹ̀ nìyẹn, ṣe rí pé wọ́n gé ni, ṣe rí pé àwọn olè, àwọn ẹni ibi yẹn, ṣe rí pé wọ́n gé, ṣe rí pé wọ́n ṣò fún kinní ẹ̀ báyìí. Tẹ́bá àyíbọ̀ amẹ́yẹ bọ̀ lápò fún nǹkan ceremony tó ń ṣe rèé o. Bọ̀ ó ní bọ́n ṣe máa ń gé lórí ayélujára tẹ́lẹ̀ fi ṣe oríṣiríṣi. Àwa ò ní agbárí yẹn, agbárí pé ká parọ́, ká lu jìbìtì, ká ṣépè, ká bá tọmọlàkejì jẹ́, òun ni àwa Áfíríkà òun la ní. Ẹ lọ wo full video tí wọ́n ṣe Obama tán fi celebrate ẹ̀. Ẹ lọ wo lórí YouTube. And I want to thank Secretary Scorden and 6 years ago. For outstanding leadership at a couple of the crown jewels of American life and your extraordinary stewardship. I want to thank everybody who was here. Michelle and I are so grateful for the friends and family and former staff and current staff who have taken the time to be here and honor us in this way and soak in the extraordinary art that we're seeing here. It means so much to us. No, gẹ́gẹ́ bí mo ṣe promise wípé ànípẹ́ torí àkókò dúró dè èèyàn kankan, gbogbo wa láti rí. Tẹ́ bá fẹ́ lọ full video yẹn, ẹ lọ type president, ẹ type ẹ̀ síbẹ̀ sórí YouTube, President Obama. 6 years ago, òun nìkan yìí. Now, ẹ jẹ́ kí a wá lọ sí ti ọ̀dọ̀ ti tèmi o, ọ̀dọ̀ ti tèmi. Níbi tí Obama náà tóun náà ti ń ṣe ceremony fún Dr. Zabby. Now, let's go there. Ẹ ṣáà rí Obama, bóyá ẹ rí, ẹ jẹ́ ká tún gbé ojú ẹ̀ wá. Ṣé ẹ rójú Obama? Ẹ rí ojú Obama? Okay. Dr. Zabby for you. Wow. That's Dr. Zabby for you. You can see. Ṣé rí pé mo tún ṣe débi wípé orin tó lò yẹn náà ni mo lò. Tàbí ẹ jẹ́ kí n gbé padà wá. Ẹ jẹ́ kí n gbé tiwọn sí. Kí n tún gbé tèmi sí, kò yé yín sìn. Ẹ máa rí wípé orin kan náà òun la jọ lò. I'm coming. Now, ẹ máa rí pé orin kan náà òun la jọ lò, iṣẹ́ la ṣe débẹ̀. Àwọn pípù yẹn alẹ́ níbi ni wọ́n. Black box Yaruba. Ẹni wọ́n. Ẹ̀rí pé orin kan náà la jọ lò.
ẹni tó rí kan náà lájọ lò àwọn tó wà lọ́kọ́. ẹ bàbá kẹrí báyìí sí orin kan náà lájọ lò ẹ jẹ́ kí mi náà wá sí ní tèmi sílẹ̀. Oh my God. Oh my God. Wọ́n ní kó máa tún káàkiri. Jẹ́rí ayé. Ẹni pé TikTok náà ní TikTok tí mo ti lọ sí pa. Jẹ́rí náà mi ìjẹ̀jẹ̀ tó dábẹ́. Jẹ́rí jẹ́. Tàbí ẹ̀rọ ojú mi ni fa. Ẹ jẹ́ kí n gbé síwájú kẹrí dáadáa. Ẹ sáà rí pé mi ni. Ẹ snap ẹ kẹ́ ẹ wojú mi. Kẹ́ ẹ wo bóyá èmi ni tàbí èmi kan fa. Pátì kan tí mo lọ bóyá last month ni. Ọmọ àbúrò mi tó ń ṣe ìyàwó. Now, òun ni o. Ṣé ẹ ti rí báyìí? Ṣé ẹ ti rí? Òun nìyẹn o. Now, èwo ló kàn? Kí ló tún kàn bẹ̀? Kí ló kàn bẹ̀? Èwo ló tún kàn? Now, ẹ wá wò. Oh my God. Okay. Now, another one. Go out and get it. You can, here it is if you want to go out and get it. Now, Sherry, another one tún nìyẹn o. Èmi àti Taleri yẹn bá mi type ẹ̀ síbẹ̀. Eléyìí ò ń ṣe Photoshop. Màá fi wọ̀nyí. Fídíò mi ló mú sọ́wọ́ yẹn. Àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí, àwọn tó jẹ́ pọ́pọ́lọ wọn ti lọlẹ̀. Onítìrí ti fi nǹkan bá wọn sọ̀rọ̀ lórí ayélujára. Ó ti kó gbogbo, ó gba Sátidé, ó ti gbé Sunday lé wọn lọ́wọ́. Wá tiẹ̀ mọ nǹkan tó jẹ́ bóyá gbogbo eléyìí tá wá ń gbé jáde ń sìn bóyá àwọn náà wá lè fi máa wò wípé oh my God ibo lẹ́ni yìí ń kó àwọn dé ibo lóyìn ń kó àwọn lọ. Àwọn pípù tán wà ń bẹ̀ yẹn wọ́n ná làágùn wọn sí orí irọ́ sínú òfo sínú ẹni tó jẹ́ wípé ó kàn wá ni ó kàn mọ̀ọ́mọ̀ wá ni. Èèyàn kan sọ wípé tàbí ọmọ Yorùbá ṣẹ ni tó kàn wá láti wá. No, àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ó burú ju Sátánì lọ. Yes, ó wà nínú animals, ó wà nínú odò náà, ó wà nínú ilẹ̀. Ẹ máa rí pé àwọn ilẹ̀ kan tó bá tẹ̀ wá rí pé kan gbóná jù kan lọ. Ó wà nínú ewé kan àwọn kan lẹ́gùn, àwọn kan rọra wà tán lẹ́gùn. Bẹ́ẹ̀ náà ló wà nínú àwọn flowers. Àwọn flower míì wà ò gbọdọ̀ fá símú, kò gbọdọ̀ kàn ẹ́ lẹ́nu, poison ni. Kò yẹ yín sí bẹ́ẹ̀ náà ló wà nínú àwọn ọmọ ènìyàn náà, ó wà nínú atẹ́gùn mi máa wà tó jẹ́ pé kò máa dédé gbóná. Yes, ọmọ èèyàn náà wà bẹ́ẹ̀. Ìmí ìdè wà tó jẹ́ pé kò máa rọra máa ó máa wà tó máa rọra wò pé wẹ́dà ìdè wà ókè o. Ọmọ èèyàn náà wà bẹ́ẹ̀. Ẹni tó jẹ́ pé ó bí níbi oró ni oró burúkú òun náà kọ́ kò ní mọ bó ṣe jẹ́ àwọn irú wọn ló máa ń pè ní gbọ́tayé má gbọ́ tọ̀run. A ní negative a ní positive bó ṣe wà léèyàn ló wà wọ́n máa ní bó ṣe wà ní kinní kan ló wà ní gbàǹjà bóyá bó ṣe wà ní bàtà tàbí ó ṣáà wà ní bó ṣáà dùnà bóyá wà ní kinní kan ló wà ní gbàǹjà. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn èèyàn. Bọ̀ àwọn pípù yìí ò fẹ́ sọ wípé àwọn smart jẹ nìyí lọ. Tẹ́ bá wá yá ìṣẹ́ pé wọ́n wà ń lo òyìnbó. Èmi máa ń sọ ní gbogbo ìgbà ìmọ̀ye tó wà ní Nàìjíríà. Ọlọ́run sọ ó ní ṣe wá ṣe làákàyè bí ó ló ní làákàyè lòun bá sọ̀rọ̀. Ọlọ́run náà mú ipa àwọn èèyàn kan wà tán ní làákàyè. 99.9 wà ní Nàìjíríà tó gbọ́n ju aráàlú òyìnbó. Kí ló fi yàtọ̀ sẹ́ni tó wà ń lo òyìnbó? Ẹni tó wà ní Nàìjíríà kò yé mi. Kí ni ìyàtọ̀? Kí ló special nínú pé o wà nílùú òyìnbó àwọn kan wà ní Nàìjíríà? Àìmọye ẹni tó wà ní Nàìjíríà tó better 100% tó better jẹ́ ẹni tó wà ń lo òyìnbó lọ with everything. Ẹlòmíì ò dé airport rí, kò lọ airport rí. With everything ni mo pè kò dé airport rí, ó better jẹ́ ẹni tó wà ń lo òyìnbó lọ. Now, òun lélẹ́yìn. Ẹ ṣáà rí pé mi nìyẹn, máa gbé fídíò mi wá. Fídíò eléyìí kò tí ì ju bóyá bíi 2 weeks lọ, 2 weeks báwo, last week ṣì ni fídíò eléyìí. Pàtí tí mo lọ. Now, ẹ jẹ́ ká wò. You can go out and get it, have fun with it, but people do like it, I must say. Ẹ jẹ́ àtúntò gbọ́. Here it is, if you want to go out and get it, you can go out and get it, have fun with it, but people do like it, I must say.
Àwọn tèmi náà like mi, èmi náà like àwọn tèmi. Yeah. Thank you, kudos to you, Donna. Now, òun lélẹ́yìí o. Ẹ ṣáà rí wípé fídíò tí mo lò ń bẹ̀ nìyẹn, kẹ́ lè mọ̀ wípé ilé ayé yìí níbi tí àwọn China, àwọn ọlọ́pọlọ pípé tó ń dúró lórí ọ̀rọ̀ ẹ̀sìn, ibi tọ́rọ̀ ayé ń lọ. Picture mi gangan tí mo lò nínú ti Donald Trump, òun ni mo gbé jáde yìí o, torí ẹ̀ mo sọ fún yín pé mo parí iṣẹ́ yẹn, tẹ́ bá lè fún mi ní 100, ẹ máa fún mi ní 90. So that kò ní jẹ́ wípé tàbí kinní kan gbogbo àlàyé tí mo ṣe àti àwọn proof tí mo mú wá, ẹni tó bá wá sọ wípé no, ẹ ti mọ̀ wípé ọ̀tá ajé, olórí tó sún sẹ́yìn, àbàtẹnijẹ́, àwọn amọ́niṣe ní, àfàìmọ́niṣe ní, aṣenibánidárò, àwọn nìkan ló máa sọ wípé gbogbo proof tí mo wá náà lẹ́yìn wípé kò tún rí bẹ́ẹ̀. Àwọn tó jẹ́ pé ó fi ọgbọ́n wọn, ó wà ní abẹ́ ẹsẹ̀ wọn, òun nìkan ló kù, tó jẹ́ wípé ìdí ìkàdẹ̀nà wà, irú yín ò gbọdọ̀ máa ṣe prayer mọ́. Bọ̀ àwọn lè tún máa bá wọn tún ní prayer group, prayer kìnnìkan pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń rí yìí. Òun lélẹ́yìí o, fídíò tèmi nìyẹn o. Ẹ ṣáà rojú mi dáadáa, tàbí bóyá ń dúró dáadáa, kò ń ṣe gáàsì yẹn ò dẹ̀ sí lẹ́dọ̀ mi mi bá tún gbé sójú kẹ́kẹ́ fi mọ̀ wípé èmi ni dáadáa. Now ìyẹn nìyẹn. Now ẹ tún wá wo ìmí o, ẹ tún wò mí o. Please join me in inviting President Burr. Ẹ ṣáà rí wípé tí mo kọ́kọ́ ṣò fún yín tẹ́lẹ̀, ìdúró ni fún fídíò picture something òun nìyẹn, ọmú mi délẹ̀ ní full one nìyẹn. Eléyìí sì mo tún wá lo ìmí kẹ́ ẹ lè mọ̀ wípé ẹ̀yin gan fúnra yín tí o bá mọ̀ láti ṣe lórí TikTok, you are going to do better than that. Tó bá follow mi lórí TikTok, lọ type Dr. Zabby síbẹ̀ lórí TikTok, wàá rí àwọn oríṣiríṣi tí mo máa ń lò nínú gbogbo orú nǹkan báyìí. Now, Barack Obama and Kehinde Wiley to unveil the portrait. Wow, èmi tún nìyẹn o, you can imagine. Ṣẹ̀rí pọ̀ bàmá nìyẹn, ó tiẹ̀ dúró sọ́wọ́ ọ̀tún ọwọ́ òsì fún mi. Ṣẹ̀rírọ́ ayé burúkú, kí lẹ tún fẹ́ kí n ṣe? Proof wo lẹ tún fẹ́ kí n mú wá? Proof wo lẹ tún fẹ́ kí n mú wá? Brother mi, sister mi, ìyá mi, bàbá mi, proof wo lẹ fẹ́ kí n mú wá? This is me and this is Obama here. Èmi lélẹ́yìí, this is Dr. Zabby. This is me o, this is me o, this is torí ẹ̀ mo ṣe lò ó lóríṣiríṣi. Ẹ jẹ́ bá wa share ètò yìí, please and please and please and please and please, God bless you. Now, ibi báyìí ni a máa dúró sí lọ́jọ́ títí òní. Mo kẹ́yìn ìyá mi, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò, mo kí wá ipa àkókò ọjọ́ ṣe rí ní agbára lọ́wọ́ Ọlọ́run. Àníbáyé fọwọ́ tí wọn ò dẹ̀ ní fẹ́ gbá fún wa lóúnjẹ jẹ ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ìmọ̀ táìmù àwọn ẹni bí kò ní jọlé wa lórí. Ìwọ tó bá wà lórí òdodo, ìwọ tó àyàfi tó bá jẹ́ wípé irọ́ là ń pa, àyàfi tó bá yẹ pé kú ké bí epo, ẹyẹ ké bí ẹyẹ, ẹmọ èèyàn fọhùn bí ènìyàn, tá a wá fẹ́ máa tún jẹpo bára pé kí lẹ tún fẹ́. Bọ̀ àwa sọ wípé lọ́nà tiwa ó ní ọ̀nà tí a máa tọ̀. Nàìjíríà kò ṣeé kọlù just like that. Àti learn lesson lọ́nà oríṣiríṣi. Ẹni tí ò lè tàbí ẹni tí ò lè ṣe kinní kan tó ń dènà dé ni, ẹni tí ò tó ní nà tó lọ ń dènà dé ni, àjẹkù ìyà ló máa jẹ. Nǹkan tó kù sí ni pé jẹ́ kí a fọgbọ́n ṣe é. Ìgbà wo ló jẹ́? Ọlọ́run nìkan ló mọ̀. Gẹ́gẹ́ bí Mùsùlùmí ṣe sọ, á ní Allahu Allah. Ọlọ́run nìkan ló mọ̀, òun ló mọ̀ nǹkan téèyàn kan ò mọ̀. Ṣáwa ni Ọlọ́run ló mọ̀, ṣáwọn ọmọ tá a bí ni Ọlọ́run ló mọ̀. Èmi máa sọ fact, èmi máa sọ fact. Àti ilẹ̀ dẹ ni bọ́ tó bá ti ń bá mi bọ̀ láti ilẹ̀, bọ́ mi máa ń fẹ́ sọ nǹkan kan torí àwọn ẹlẹgbẹ́ mi máa ń dàbí pé bóyá wọ́n máa ń bá mi rí láwọn nǹkan kan yìí pé
and kò dẹ̀ ṣe pé èèyàn fi èmi kàn máa ń sọ fact ni èmi máa sọ fact wípé kí nǹkan tá à ń wò yìí ẹ jẹ́ ká máa gbìyànjú ìgbìyànjú lẹ̀dá ń gbà but miracle lè ṣẹlẹ̀ o ẹ jẹ́ ká tọ̀ bóyá yẹ ká tọ̀ báwa ò ní parọ́ àní wá fi dúdú pé fúnpa òun ló jẹ́ ká ṣe òun ló jẹ́ ká gbá àwọn ìgbésẹ̀ kan tó di ọ̀ràn sí wa lọ́rùn gbà yẹn ṣe Yorùbá nation náà ṣe bẹ́ẹ̀ nílẹ̀ máa gbà á ṣe bẹ́ẹ̀ nílẹ̀ máa ṣe kí nìkan nǹkan tó fọn fèrè sí wa lẹ́nu àwọn èèyàn dẹ̀ ju àwa náà dẹ̀ agree pé òun bá jọkùnrin òun bá jọbìnrin ẹ jẹ́ àjọ àdẹ̀mọ̀ wípé irọ́ ni pé gbàtà rí pé rọ́la látètè agbóbàtà wa tá a gbọ́n báyìí tá a bẹ̀rẹ̀ sí ní sáré lọ ìwọ̀nba àwọn péréje tán ìwà ń bẹ̀ lọ ní àfìgbà táwọn bá pa gbogbo ọta ọmọ Yorùbá tán tó bá yẹ pé 10 ló kù nù yín 10 yẹn làwọn máa bẹ̀rẹ̀ ìjọba lé lórí o ṣẹ̀rí pé àwọn ti rẹ́dì láti wá báyé jẹ́ náà mo kí wa lẹ́ẹ̀kan sí ẹ̀yin tẹ́ bá nídìí WhatsApp number mi màá play ẹ̀ fún yín sìn so that ẹ lè rí mbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá dá sọ̀rọ̀ charity wa àrọ́mọdọ́mọ wa kò ní gbégbá bára ní agbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa gbogbo ẹ̀yin olólùfẹ́ mi Ọlọ́run á nífẹ̀ẹ́ ẹ̀yin náà èmi náà ní jọra mi lójú mi ò ní ṣìwí ẹ̀yin náà ní ṣì mí gbọ́ èyí tí ń bá sọ lọ́jọ́ títí òní ẹ ṣàforíjì fún mi ẹnu máa ń gbèyàn nígbà míì ẹnu lè gbé mi láwọn ibì kankan ń bẹ kò ń ṣe pé bóyá mo jọra mi lójú tàbí mo fẹ́ sọ pé mi ni mo mọ̀rọ̀ sọ ẹ̀dá ò lè rìn kó rí màmí tàbí tó bá jẹ́ fún ẹ̀yin sọ nìyẹn tí n bá fi ṣe àṣìṣe ń bẹ kí Ọlọ́run Elédùmarè kó foríjì mi kẹ́yìn náà kẹ́ ẹ ṣe àforíjì fún mi ojú wa gbé wa tàbí ojú wa máa gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀ àwọn èèyàn mọ̀ wípé èpè burúkú ni ó máa gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀ yẹn bíkọ́ ẹlòmíín wa ọ̀dàlẹ̀ ni ó dẹ̀ ń sọ gẹ̀ràn ní ojoojúmọ́ tí ò bá dẹ̀ já ẹ lé ní ó máa já ẹ lọ́jọ́ ọ̀la tí ò bá já ẹ ní sìn á já ẹ lọ́jọ́ alẹ́ ọ̀ kó máa já ọmọ ẹ kó wá máa rántí pé nǹkan tó ṣe òun ló ń jẹ bọ́ ibo lóníkálukú máa ti jẹ tiẹ̀ nobody knows bọ́ ẹ jẹ́ ká yíwà padà ẹ jẹ́ ká ṣe dáadáa ibi tá a ti lè rí dáadáa nìyẹn ìgbà tó bá lò fẹ́ wá help àwọn ìran ẹ̀ tó bá jẹ́ pé o tún ní plan àti pa wọ́n o tún ní plan àti bà tiwọn jẹ́ o tún ní plan àti sọ lé ọlá dáwóró at the end of the day ìyá méjì wá jókòó gbẹ náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa ẹ bá wa ṣe ètò ẹ bá wa fi kọ́mẹ̀ntì yín sílẹ̀ ńbẹ̀ báwo ló ṣe rí ojú wo lẹ́yìn náà fi wò ẹ bá wa fi kọ́mẹ̀ntì yín sílẹ̀ kẹ́ má gbàgbé láti bá wa láìkẹ́ ẹ̀yin tó bá jẹ́ nígbà gbogbo kọ́ ni ẹ má gbàgbé láti subscribe God bless you so that anytime ẹ bá ṣe program ẹ lè máa jẹ́ ní àkọ́kọ́ tẹ máa kọ́ rí notification God bless you. Zabi Life Saver Foundation àánú lolówó fi rán wa la fi ń sọpẹ́ fọ́lọ́run àwọn ẹ̀dá tó ń jẹ́ aníparere láyé àwọn èèyàn tá a sì ti ń sọpẹ́ pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádò àgbáyé àwọn tó ń bá wa gbowó ṣètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì lóòótọ́ ẹ̀yin gan lè jìká tí ò jẹ́ kó rí ó jábọ́ lórí ìkànnì Zabi Life Saver Foundation àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ́ nípa pé ká mú lára bíntín tọ́lọ́run fún wa tá a fi ń ṣàánú àwọn èèyàn tó kù díẹ̀ fún láwùjọ wa láì fi tẹ̀sìn ẹ̀yà èdè àti àwọ̀ṣe rárá. sẹ́ẹ̀rì bọ́lọ́hún ṣe ń lò wá lórí ìkànnì Zabi Life Saver Foundation táwọn fúnni níṣẹ́ gbalẹ̀ fúnni lóúnjẹ tá a ti ń sanwó iléèwé àwọn ọmọ tí ò lóbìí àti àwọn ọmọ tó kù díẹ̀ fóbi wọn láwùjọ lọ́pọ̀ ìmọ̀ iye ìgbà láti yọjú tá a ti gbóúnjẹ lọ fáwọn tó wà nínú ìhámọ́ táwọn olóyìnbó ń pè ní correctional center lọ́pọ̀ ìgbà tá a bá lọ sílé ìwòsàn fún àbẹ̀wò àti pé ká gba àwọn ènìyàn tí ò rówó san lẹ́yìn ètò ìwòsàn wọn àánú àṣewá púpọ̀ nítorí ohun mèremère ohun tá a máa ń bá pàdé lọ́hùn àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tó ti parí ètò ìwòsàn tí ò rówó san léyìí tágbára wa nìkan ò lè ká gẹ́gẹ́ bí èrò wa ní Zabi Life Saver Foundation àti bí ẹ̀yin olólùfẹ́ wa ṣe ń sọ wípé kọ́wọ́ jẹ́ tó ti lọ síwájú sí i ló já mọ́ lógun fún gbogbo ẹ̀yin eléyìí ojú àánú jákèjádò àgbáyé wọ́n ràn wá àti jẹ́ kí ètò ìtúbọ̀ tẹ̀síwájú sí i ẹ jájọ pawọ́pọ̀ lé ìṣẹ́ òun ìyà nínú bíntín tọ́lọ́run fún wa ẹ lè fi ohunkóhun tẹ́ ẹ bá ní sọwọ́ sí ọ́fíìsì wa nílé number 6 Bremer Street Sabo Ṣàgámù Ògùn State tó bá sowó ni ẹ fi sínú àsùnwọ̀n Zabi Life Saver Foundation account níbikíbi tẹ́ ẹ bá wà lágbàáyé account number 579-868-6013 FCMB fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i lè pe èyíkéyìí àwọn aṣojú wa nílé +234-812-575-4492 tàbí kẹ́pẹ́ +234-708-434-5696 bákan náà ni ẹ lè fàtẹ̀jíṣẹ́ tàbí kẹ́pẹ́ Dr. Zabi gan lórí WhatsApp nọ́mbà wọn +447-440-715-542 ní Zabi Life Saver Foundation àánú ló jẹ wá lógún.
You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.